الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله، الشكر لله والصلاة لله حمدا يليق بجلاله، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Adúpẹ́ fún Ọlọ́run, àyìn Ọlọ́run ọba, àyìn lógo, agbétóbi fún Ọlọ́run ọba dẹ́dà, ọba tí ò náà fi wí, ọba tí ò náà fi jọ, ọba tí ò ní bẹ̀rẹ̀ dépò tí ò nópin. Gbogbo ohun tó dá ló ní bẹ̀rẹ̀, ìdí nìyẹn tó ṣe ká ní pé wọ́n padà fi ní òpin. Ó dọ́mọ èdè ènìyàn látara ìmọ̀jẹ̀ ìkankan, àbọ̀dé ọmọ èdè ènìyàn àìmọ̀jẹ̀ ìkan ló padà kankun. A ṣe ìkẹ́gẹ́ tó péye fún aṣáájú ẹ̀dá, ìkẹ́gẹ́ tó péye fáwọn sàhábà, ìkẹ́gẹ́ tó péye fáwọn tábìín wa atba'u tábìín, ìkẹ́gẹ́ tó péye lérí tiwa náà wọ́lọ́. Kó wá foríjì wa kó tó pa wá o. Èyí tí a mà tí a ṣe lẹ́ṣẹ̀ má ṣàforíjì wa. Èyí tí a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tí a dédìí ẹ̀ má ṣàforíjì wa. Èyí tí wọ́n gbà tó ṣe ká pé wọ́n gbà sí wa lọ́rùn ní ọlọ́mọ ṣàforíjì wa. Ọlọ́ìfìmíjì ọlájẹ́ kan ṣọ́rọ̀ wà dẹ́dà. Jàmá mùsùlùmí zọ́ìrọ̀ tí a padà bá wa sọ̀rọ̀ lérí rẹ̀ lódì, ìṣe tó jẹ́ phénomène tó jẹ́ gbajúgbajà láwùjọ wa lónìí tí wá ń dàgbà sókè kàkà tí ó fi kú. Ọdọọdún ni ìbáwọ̀ láti pè ìyá àjẹ́ fi bímọ obìnrin sí ń peléke ni. Kí wá ní zọ́ìrọ̀ náà? Òun náà ni ihtifal bitahrim milad shakhsi. Òun ni kí a máa ṣe ayẹyẹ àjọyọ̀ anniversaire. Ọmọdé ń ṣe, àgbàlagbà ń ṣe, tálíkà ń ṣe, olówó ń ṣe. Àtẹ̀wá fẹ́ wá béèrè pé ìràwọ̀ ní ìsìlámù kọ sí nígbà tí a fi ń ṣe. Ìgbà tí kìí ṣe kẹ́ nípa àwa ládára wa. Khuliqna min ajli ibada. Ọlọ́run bá dá wa látàtàrí pé kí a fi sin Ọlọ́run ọba dẹ́dà. Báwo la wá ṣe lẹ́sìn náà gbà? A gbọ́dọ̀ ṣe ẹ̀sìn yìí lórí àwọn nǹkan tó ṣe ká ní pé ló fi jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba dẹ́dà. Àkàwà ń kó sí ni kí wá ní ìdájọ́ nípa rẹ̀ àfẹ́mà. Olùmí wọ́n sọ fún níbi ọ̀rọ̀ ìdájọ́ nípa rẹ̀ sí tó kà. Ìsàntẹ̀rẹ̀ sí ni gbogbo ọdún òun fi dúpẹ́ ní gbọ́dọ̀ ṣàdìbẹ́sẹ̀. Kódà ń bẹ náà wọ̀nyẹn tó ṣe ká ní pé irúfẹ́ ṣe yìí wọ́n tún ṣe gbà pé jẹ́. Kódà wọ́n tó pe àwọn àfáà pé ẹ wá ṣàdúrà fún mi mọ́ ní ọdún báyìí. Èyí nìkan ló kà wọ́n. Gbogbo ohun tí ń jí ẹ̀sìn láyé, a ṣe isti'ada, a padà lọ sí ìpìlẹ̀ ẹ̀sìn láti ọ̀dọ̀ Nabi sallallahu alayhi wa sallam. Hal fa'alahu rasul? Jana bi shay? La. Fa'alahu as-sahaba alladhina ba'dahu hal fa'alahu as-sahaba ba'da an-nabi? Ìjẹ́ lẹ́yìn ìgbà tí Nabi sallallahu alayhi wa sallam tó papòdà, ìjẹ́ àwọn sàhábà ṣe? La. Nígbà tí a bá wo unsur al-mufaddala,
àwọn qurun mufaddala àwọn àkókò tó ṣe ká ní pé ìfi ń dára jùlọ tí Ọlọ́run Ọba Adẹ́dàá tí fi ń yọ́nú sí jùlọ tí Ọlọ́run Ọba Adẹ́dàá fi ń ní ìfẹ́ sí jùlọ lẹ́yìn ìgbà tí Ànábì papòdà àwọn sàhábà ló gbà àwọn tábìín náà àti wọn tábìín àwọn tó pọ̀ wọlé wọn àwọn àkókò yẹn ìdí ara àwọn èèyàn kan tó ṣe ká ní pé wọ́n ṣe anniversaire tí ra wọn jàmá mùsùlùmí là kò sí dẹ̀lé ìdájọ́ ò bá rí bẹ́ẹ̀ wal asl fil ibada al-hadr wal-man' ìpìlẹ̀ nínú gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn òun náà ní kí a kóra ó kásìkọ̀ ila an ya'tiyana at-dalil títí a fi rí ìtọ́ka nígbà tá a bá rí ìtọ́ka ẹ̀jẹ̀ akóra wa ní ìjánu nípa gbogbo ọ̀tá àṣẹ wallahi nítorí pé famadha ba'da al-haqqi ila ad-dalal gbogbo ohun tó yàtọ̀ sí ìlànà wa tí a ń bẹ̀lẹ̀ yẹ tó jẹ́ lànà Islam ọ̀nà lọ́lọ́ fa anna tusrafun nígbà tá a mọ̀ bẹ́ẹ̀ èmi ló tó ṣe ká ní kí ló ṣe wá èmi ló dé tó ṣe ká ní wípé a tó ń tẹ̀rẹ̀ sínú ọ̀nà àánú yìí olómi náwó olómi ò pàgbó wa hadhihi la shakka annaha ìdán àwọn àdáàtì àwọn ṣe ìwọ́n láti pé àṣà yìí yàní tabannawna yàní àwọn àṣà kan jẹ́ pé kí ni ọ̀dọ̀ wọn tí ń jẹ́ àwọn Yehudi àtàwọn Nasara gbà wà ilá lam yakun fi dinna shay kò sínú ẹ̀sìn wa ara kò sínú ẹ̀sìn wa kò sẹ́ni tó fi múlẹ̀ fún wa pé ìbẹ̀rù ẹ̀sìn mùsùlùmí o kò ṣe anniversaire sí. tẹ́bá Ọlọ́run bá dẹ́dà Ọlọ́run bá pè wá sákìyèsí ilé tó pọ̀ ó sì pe Ànábì sallallahu alaihi wasallam ó pè sákìyèsí pé kó ṣọ́ra fún gbogbo ohun tí ń jẹ́ ìlànà àwọn Yahudi àtàwọn Nasara. nítorí nígbà tẹ́yìn ò bá fẹ́ fà àwọn wọnú ẹ̀sìn yín àwọn ti ṣe tán láti fà yín. Ọlọ́run ní walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum. فيخبر سبحانه وتعالى أنه لا يرضى منه اليهود ولا النصارى إلا باتباعه دينهم لأنهم دعاة إلى الدين الذي هم عليه ويزعمون أنه الهدى فقال لهم إن هدى الله الذي أرسلت به هو الهدى. Ọlọ́run yìí ti fún ọlọ́run yà pé àwọn Yahudi àtàwọn Nasara wọn ní yọ́nú sí yẹ. Gbogbo ìgbà tí a bá ní ìbáṣepọ̀ ní ibi kan tó ṣe ká ń pè àwòpọ̀ mọ́ àwọn non-Musulman ni ó yẹ kó ṣọ́ra rẹ̀ tí ó bá fẹ́ ṣọ́ra rẹ̀ wọ́n padà pé sínú àpẹẹrẹ wọn ló padà wọnú àpẹẹrẹ wọn ló wọnú ìṣe wọn kódà yàtọ̀ sọ̀rọ̀ ló mọ lu ìṣẹ̀mí pé àwọn ìṣẹ̀mí chrétien ìṣẹ̀mí non-musulman máa annahu muslim pọ̀lú pé mùsùlùmí ni tí mùsùlùmí bá bẹ ní àwùjọ kan tí ò bá pèpè dáwà ìsìlámíyà á jẹ́ pé wọ́n padà fà á mùsùlùmí gbọ́dọ̀ fi hàn ohun tó jẹ́ ohun tóun jẹ́ láwùjọ pé mùsùlùmí ni mí ẹ̀sìn mi ò permettre fún mi ẹ̀sìn mi ò autorisé mi ààrẹ á fi ìtìjú ká fi kárùn tí a bá fi kárùn ó dà èyàn ó fi wọná Ọlọ́run bá dẹ́dà. fal-yahud àwọn Yahudi àtàwọn Nasara wọn ní yọ́nú sí yẹ illa bittiba'ihi dinahum àyàfi kí wọ́n kánábì tẹ̀lé wọn àwọn àyọ́nú sí li'annahum du'atu ila din alladhi hum alayhi àwọn ń pèpè lọ sí bí ọ̀nà tí wọ́n ń bẹ lérí rẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n wà. olùbí ọmọ bẹ nínú Islam ló mọ bẹ nínú Islam wàláì gbogbo ohun tí ń jẹ́ àkáàtì èyí ṣe gbogbo wàláì ló mọ̀ ṣe ìṣe tó yá pé èyí ṣe tó yẹ pé ó jáde kó nínú Islam ẹ̀ bí ká jẹun
ká ṣe kí ni ká fọwọ́ òsì fi jẹun àwọn mùsùlùmí ń ṣe lónìí kì í ṣàṣà mùsùlùmí àbí àmú ẹ̀kan náà àtú ẹ̀kan náà ẹlẹ́kan náà àtó sí èyí ni àṣà ń bẹ lọ́dọ̀ àwọn obìnrin kì í ṣàṣà mùsùlùmí ìpépé ojú àfa pépé ojú àbí àmú kankan àgbé sí ojú gẹ́gẹ́ bí inú dà gẹ́gẹ́ bí pùpé gbogbo yìí kì í ṣe àṣà mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí. li'annahum yaz'umuna annahu al-huda nítorí pé ìlànà táwọn ń wà yẹn tí wọ́n ń pè é lọ sí ìdí rẹ̀ tí wọ́n fi ìṣe wọn tí wọ́n ń tẹ̀lé ìṣe wọn kódà tí wọ́n bá tẹ̀ sọ̀rọ̀ fún ẹ pé ṣe gan báyìí wọ́n mọ̀ fi ìṣe wọn wọ́n fi mọ̀ pè é wọn ló sì mọ̀ tẹ̀lé ìṣe wọn ó mọ̀ ṣe ìṣe wọn wọ́n yí pé ìlànà ni ọlọ́run sọ fún àlàbí pé faqala lahum ọlọ́run sọ fún wọn inna hudallahi ìlànà tó jẹ́ ìlànà òótọ́ alladhi ursila tàbí tí ọlọ́run ọba ṣe kí ni ó rẹ̀ ìtàn ìlànà tó ṣe ká ń gbé kí ni ààrẹ pọ̀lú rẹ̀ ni pé kó wá pègbè rẹ̀ huwa al-huda òun náà ìlànà ọlọ́run òun ìlànà fal islam òun náà ni ẹ̀sìn tó ṣe ká nípa ọlọ́run fẹ́ gbà tí ó fẹ́ gbé ẹ̀sìn mímọ́ gbogbo tí a bá fẹ́ ṣe láyé a gbọ́dọ̀ fi àwòrán kí ni àwòrán tí ìsìláàmù tó fi wò láfi wò a ò gbọ́dọ̀ fi àwòrán mi fi wò má abadan mas'ala kan ni nínú àwọn masáìl jẹ́ yí àwọn masáìl mu'asira min al-masáìl al-mu'asira àwọn mas'ala kan ṣe ká pé àwọn àfáà tó ṣíwájú bí ìgbé àṣàyàn ò pọ̀ lákòókò yẹn àmọ́ àwọn àfáà àkókò wa wọ́n gbìyànjú wọ́n sọ̀rọ̀ ní pẹ̀lú èyí tó pọ̀ nínú àwọn tó ṣíwájú tọ́jọ́ ti jìnnà síra wọn nínú àwọn tó sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ní àfáà àgbà Ibn Taymiyyah Sheikhul Islam Ibn Taymiyyah àwọn náà sọ̀rọ̀ nípa wọ́n ṣàlàyé nípa kí ni jẹ́ ànífẹsẹ̀ èyí ó nẹ́tọ̀ kí mùsùlùmí ṣe ìhà oní ìsìlámù kọ sí ojú oní ìsìlámù fi ń wò ojú tí wọ́n fẹ́ fi wò ojú tó kúrú ni má fi ojú ẹ̀ fi wò mùsùlùmí nìyẹn ojú ẹ̀sìn ẹni kò fi wò ló fi bá rẹ̀ nígbò táyọ̀ ló fi bá rẹ̀ nígbò tẹ́rò bíbẹ́ ẹ̀rọ ìbú tẹ́fò ni ó padà bá rẹ̀ nígbà tí wọ́n bá fojú èèyàn fi wò èèyàn kéèyàn fojú ìsìlámù fi wò kí ni ìsìlámù sọ nípa rẹ̀ ìgbà tí wọ́n bí bàbá wa àfáwà àgbà Ibn Baz wọ́n ní ma huwa tawjihu fadilatikum fi hafalatil milad ma ra'yukum fiha kí ni ìtọ́ka yín tí ẹ fún wa nípa àwọn ọdún tó jẹ́ ọdún ànífẹsẹ̀ kí ni ìròyìn kí ni èrò Islam nípa faljawab ó ní hafalatul milad min al-bid'a allati bayyanaha ahlul ilm ó ní àwọn ọdún à ń ṣe àjọyọ̀ ọdún ànífẹsẹ̀ ó ní àwọn àdáadáalẹ̀ ni tó ṣe ká ní pé àwọn olùmọ̀ wọn fi yí wa wọ́n yè tí ẹ̀ fún wa wọ́n ní wa hiya dakhilatu fi qawli nabi sallallahu alayhi wa sallam wọ́n ní òun gan lára ó wọnú wà níbi tí ànábì sọ fún wa pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun muttafaqun alayhi ànábì ní gbogbo ẹni tó bá dáadáa lẹ́ẹ̀kan sínú ẹ̀sìn wa fi islamina fi dinina fi amrina fi dinina sínú ẹ̀sìn wa ma laysa minhu tí ò sínú ẹ̀sìn láti tẹ̀lé fahuwa raddun á dá padà lóláyà ni á ní padà gbà ọ̀yọ̀ntàbọ̀ àtìmọ̀ bidhalik tí ò sí tàbí ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni nítorí pé ohun tí a hàn kò mú wá ohun tá a hàn òun ní padà lọ lé ní padà lọ mú wá á padà jẹ́ ìyà nípa ọlọ́mọ ṣe wá lẹ́nu ìyàwó ìyàwó mùsùlùmí ẹ má jẹ́ kí wáàsí kó jẹ́ ìbájọ́ kó jẹ́ kí wáàsí ìbánilẹ́jọ́ bú kó jẹ́ àwíjàre ló wà lórí
kí wá sí má jẹ́ àwíjàre lé wa lérí. Àwíjàre ni kó jẹ́ fún wa, kó má jẹ́ àwíjàre lé wa lérí. A bá gbọ́ wá sí ní mùsùlùmí tó tọ́, ní mùsùlùmí gidi, ká jùpá jẹ sẹ́lẹ̀ fọ́lọ́run. Hadisi tó fẹsẹ̀ múlẹ̀. Wa qala aydan, àfáàtún tẹ̀síwájú, ó ní Ànábì sọ fún wa pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd. Gbogbo ẹni tó bá ṣiṣẹ́ tó ṣe pé ihun tí a mẹ́ẹ̀sì wá lérí rẹ̀ kò sí lé ihun tí a mẹ́ẹ̀sì wá lérí rẹ̀, á dá padà ló láyà. Ìyẹn tí a bá wo ànìbẹ̀sẹ̀, a rí pé Ànábì lam yaf'alhu, Ànábì ò ṣe. Bákan náà lọ́dọ̀ wọn sàhábà kò sẹ́ni tó ṣe lẹ́yìn rẹ̀. Àwọn àkókò tí fi ń dára jùlọ náà àkókò tí yẹn ń lùgbà láyé kò sẹ́ni tó mú wá. Kí ló wá dé fún mùsùlùmí tó fẹ́ wá ṣe? Ẹ̀sìn wo la fẹ́ ṣe nísìn tó fẹ́ dára ju ẹ̀sìn táwọn ẹni ìṣíwájú ti ṣe lọ? Tí ó ṣe ká ní pé ẹ̀sìn tó dára wọn ò mú wá lákòókò ẹ̀sìn tó dára, ṣé ẹ̀sìn la fẹ́ àmú wá ni? Jàmá mùsùlùmí. Wọ́n á ní wa qala aidan fi khutbatil jumu'ah, Ànábì máa sọ báyìí nígbà tí bá ń ṣe khutba tí bá ń bẹ̀lẹ̀ mí báyìí, ó ní amma ba'd fa inna khayral hadith kitabullah. Ọ̀rọ̀ tí fi ń dára, tí fi ń núre, tó fi ní àlàáfíà jùlọ òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá wọnú Kùránì láti òkè délẹ̀, ihun tó fi rinlẹ̀ pé ká ṣe ànìbẹ̀sẹ̀ sí ohun tó wáyé nù rẹ̀. Ẹjẹ́ á dúró níbi ẹ̀là Ọlọ́run, òun náà ló pé wa ló padà lórí fún wa. Wọ́n ní wa khayral hadi Muhammadin sallallahu alayhi wa sallam. Ànábì àwọn sọ báyìí pé èyí tí fi ń dára jùlọ nínú àwọn ìlànà, ọ̀nà tí fi ń dára, ọ̀nà tí fi ń ní àlàáfíà, ọ̀nà tí yóò gbà tí wọ́n fi dí ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ìrọ̀rùn, tí Ọlọ́run ọba ó kí yẹn pé kó káàbọ̀, tó wọn ló kí Ọlọ́run kó kú lé, òun ni kí ni hadi Muhammadin sallallahu alayhi wa sallam. Òun náà ni ìlànà Nabi sallallahu alayhi wa sallam. Wa sharral umuri muhdathatuha. Àwọn èyí tí fi ń burú náà wọn kan ọ̀tún, àwọn ìkan tí fi ń burú nínú àwọn ìṣe muhdathatuha. Òun náà ni àwọn ọ̀tún àdádálẹ̀ tí a dálẹ̀. Wa kullu bid'atin dalalah. Ànábì ní gbogbo wọn tí ń jẹ́ àdádálẹ̀ àánú ni. Ẹ má jẹ́ àwọ̀ àdùn tí ilé ayé tí fi ń hàn wá, káwọn náà fẹ́ ṣí ilé ayé lò, àfẹ́ tẹ̀lé ìlànà Ọlọ́run ọba. Kí là níbẹ̀sẹ̀? Ó wà níbẹ̀sẹ̀ yìí jẹ́ àyílò fún kan mi. Àìmọye àwọn èèyàn tí ń bẹ lágbègbè wa, àìmọye àwọn èèyàn tí ń bẹ nínú ẹbí, tí wọ́n sì rí pé à ń bà ná owó síbi tí ò yẹ ká bà náà sí. Ọkàn eléyìí ò ní dùn, inú ò ní dùn sí wa. Àwọn eléyìí wọn tí a ń gbé tí a fi ń ṣàníbẹ̀sẹ̀, ká fún àwọn èèyàn kí wọ́n fi dìde. Àwọn èèyàn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa tí wọ́n bùkátà láti dìde. Tí a bá ṣe fún wọn, tí wọ́n bá dúpẹ́ fún Ọlọ́run bá dúpẹ́ fún ó tó wa. A ṣe nítorí tèèyàn. Ẹni tí a ṣe kan fún, òun ni kó ṣe ọmọlúwàbí, kó mọ̀ pé èèyàn ṣe kan fún, kó ṣàfihàn ìdúpẹ́. Àmẹ́ni tó ṣe fún ẹni kó má hàn kan pé ó fẹ́ dúpẹ́. Nítorí tó bá hàn kan pé ó fẹ́ dúpẹ́ ló padà tó wá bá aṣẹ́ rẹ̀ jẹ́. Jàmá mùsùlùmí. Àdápò tí a fẹ́ lò púpọ̀ láyé o. Ẹ jẹ́ á gbìyànjú gbogbo tá à ń ná tí a fi ń ṣe àwọn ìnáwó tí ò ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run, tí ò ní ìtumọ̀ ní sunnah Nabi sallallahu alayhi wa sallam, tí wọ́n sì ń kígbe fún wa, tí wọ́n ń sọ fún wa tó. Ẹ jẹ́ á gbìyànjú, ẹ jẹ́ á yí kó níbi àwọn ìnáwó yẹn, ẹ jẹ́ á fi bò àṣírí àwọn èèyàn. Àwọn èèyàn bùkátà sí káàpù mẹ́fà lásán láti dìde billahi alazim, láti lè pàtẹ́ kankan kó bá kí lè fi lè tútù fún. Ibẹ̀ là á kọ́ ọjọ́ là ń ṣe ìnáwó tí ò ní ìtumọ̀ tí ń já níbẹ̀sẹ̀. Àfáàní falwajibu ala al-muslimin dhukuran wa inathan al-hadar min al-bid'ah kulliha. Wọ́n ní èyí tó jẹ́ ọ̀ranyàn, tó jẹ́ tùlàsí àlẹ́ gbogbo ẹni tí a ń pè mùsùlùmí, ọkùnrin wọn ni, obìnrin wọn ni, kí wọ́n gbìyànjú kí wọ́n yé kó níbi àwọn kíni, àwọn àdádálẹ̀ yìí. Wal islam bihamdillahi fi kifaya. Islam ó tó fún wa
ní gbogbo ohun tí à ń wá tí a ní lágùn jìnnà tí a sì ní sáré jù tí a fi hàn tí a wá. Ọlọ́run sọ fún mi àti pé al-yawma akmaltu lakum dinakum. Ọlọ́run ti pé ohun tí ń jẹ́ ẹ̀sìn wọn fún wa. Faqad akmala Allah lana ad-din. Ẹ̀sìn Ọlọ́run tó pé fún wa. Tábà ní a pé ìkan kò sí àlékún kò sì sí ẹ̀dí kò wá sí ibi tí a ti gbé wá rí nínú àwọn òfin Ọlọ́run ọba nínú Islam pé ayé anniversaire ni kò sí. Tí ò bá ti sí tábà ní a fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ lámọ̀ gbà ó. Wa atmamtu alaykum ni'mati. Òun wá pé ìdẹ̀ra tòun lé òun pélé lé fa ni'matu zahira wa ni'matu al-batina. Ni'matu zahira hiya al-islam. Ìdẹ̀ra tó hàn òun náà ní ìdẹ̀ra islam tí Ọlọ́run ní pé kí ẹ wà nínú rẹ̀. Wa ni'matu al-batina. Ni'matu al-batina. Ìdẹ̀ra tó pamọ́ òun náà ní ìfẹ́ríjì àwọn èèyàn níbi ẹ̀ṣẹ̀ tí wọ́n kó sí. Ọlọ́run fẹ́ríjì wọn kò fi ohun tí ń jẹ́ àṣírí wọn kó tó àṣírí wọn síta nígbà tí wọ́n tọ́ àfẹ́ríjì níbi ohun tí wọ́n ṣe jẹ́ bí ẹ̀ṣẹ̀. Ọlọ́run ṣe Ọlọ́run fẹ́ríjì wọn. Wa raditu lakumul islama dinan. Ọlọ́run ní òun yọ́nú sí ìsìlámù gẹ́gẹ́ bí ẹ̀sìn láti òní títí fi lọ. Ànábì ò tí kú táyà ti sọ̀kalẹ̀. Àyà yìí sọ̀kalẹ̀ kò pẹ́ l'Ànábì kú. Kò pẹ́ ní Rasulullah sallallahu alaihi wasallam ó padà kú. Tó bá rí bẹ́ẹ̀ ìwọ̀n tí ò jẹ́ sìn ní àkókò ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ kò lè jẹ́ sìn lónìí o. Kò séyàn kan kò síbi tó ṣe kí wọ́n gbà kò sọ́nà tí kí wọ́n yé tó ń wá náà ní àgbọ́yé ẹ̀sìn jọ wọ́n sàhábà lọ. Òun ní àgbọ́yé ẹ̀sìn jọ wọ́n tábìín lọ. Kò sí. Àwọn eléyìí wọn àfi lílẹ̀ fún wa pé irúfẹ́ wọn tí ń jẹ́ níbẹ̀sẹ̀ a máa ń ṣe o. Ìwọ̀n tá a bá ti rí inú ẹ̀sìn lákòókò náà a ò gbọ́dọ̀ rí inú ẹ̀sìn nísìn. Nítorí olùmí lè ní òun fi ń dúpẹ́ fọ́lọ́run ọba ni. Olùmí ò lè ní pé òun sàásó jẹ fáwọn èèyàn ni. Òun pé àwọn àfáà kí wọ́n á ṣàdúrà ni gbogbo pátá látòkè délẹ̀ àbá nínú ìlànà Ọlọ́run. Rasulullah Nabi sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ ká dúró níbi ẹ̀là Ọlọ́run. Fal-ihtifal bi miladi nabi aw bi miladi sadiq. Ká sọ pé a fẹ́ ṣe ayẹyẹ anniversaire tí Ànábì ni sallallahu alayhi wa sallam. A fẹ́ ṣe ti ọ̀rẹ́ kan ni o. Àyẹ́bẹ̀kọ́ abẹ́jẹ́ tọ̀wọ́n sàhábà ní Umar ní Usman ní Ali ní àwọn bí anniversaire yẹn kan ló fẹ́ ṣe anniversaire rẹ̀ wọ́n ní kullu dhalika la asla lahu wọ́n ní kò ní ìpìlẹ̀ kò sí ibi tí a fi tì sínú ẹ̀sìn gbogbo ohun tí a bá ti ní ibi tí a fi tì sínú ẹ̀sìn ẹjẹ́ á gbìyànjú ẹjẹ́ á kó wa ní ìjánu níbi pé a fẹ́ kó sí. Wa kulluhu munkar ohun tí ò dáa ni gbogbo ọ̀nà tí ó padà wá. Wa kulluhu manhiyyun anhu ohun tí a kìlọ̀ yín nípa rẹ̀ níbi kí ẹ má dédé rẹ̀. Wa kulluhu dakhilun fi qawlihi kullu bid'atin dalalah. Gbogbo ẹ̀ náà ń wá bẹ́ kí ni gbólóhùn pé kullu bid'atin dalalah gbogbo ohun tí ń jẹ́ bídẹ̀ ọ̀nà àánú ni. Ìdá agbọ́dọ̀ gbìyànjú láti kó àwọn níjànú níbi ìmọ̀tẹ̀rẹ̀ síbi ohun tó ṣe ká ní pé a mọ̀ ṣe ìbínú Ọlọ́run ọba dẹ́dà kí Ọlọ́run bá dẹ́dà kí ó jọ kó ṣe ẹ̀sìn kó wá kó ṣe ní àtẹ́wọ́gbà fún wa ọlá ìgbìmọ̀ ìjọ Ọlọ́run ọlá jẹ́ kan ṣe Ọlọ́run bá dẹ́dà àbídé àsìkò ibi kí àwọn alájíwá ọdún ọ̀sáka àti àjíwá mọ́sá kọ́lọ́run bá dẹ́dà kó wà pọ̀lú gbogbo akitiyan yín níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò ní lọ lásán o Ọlọ́run bá ń pín lẹ́sàn rẹ̀ Ọlọ́run bá ń pín lẹ́yìn rẹ̀ ọlá ìgbìmọ̀ ìjọ jẹ́ kan ṣe Ọlọ́run bá dẹ́dà subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o
òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. alhamdulillahi wa kafa wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. adúpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀gá àgbà ọba tó ṣe ká ní pé gbogbo ihun tó dá abẹ́ agbára ni wọ́n ti gbé mí ni wọ́n ti gbé ń ṣe ẹ̀mí. a ṣe ìkẹ́gẹ̀ tó péye fún aṣáájú ẹ̀dá ìkẹ́gẹ̀ tó péye fún àwọn sàhábà ìkẹ́gẹ̀ tó péye fún àwọn tábìín àwọn àtúwà tábìín àtàwọn tó pọ̀ ọlọ́wọ́n tábìín ìkẹ́gẹ̀ tó péye létí wa náà ọlá ìpín méjì ọlọ́jẹ́ kan ṣọ́ ọlọ́mọ dẹ́dà kọ́lọ́n wá ṣe wá ní ẹwú tí ó mọ ọpẹ́ tó mọ dúpẹ́ fún Ọlọ́run nítorí pé ní gbogbo ìgbà tí ẹwú bá ń dú ọpẹ́ fún Ọlọ́run ó ní orí tí Ọlọ́run bá ti ṣe fóun òun mú mọ́lẹ̀ summa yarju az-ziyada ìwọ̀n hàn kan pé ìwọ Ọlọ́run bá ń ṣàlékún ibi tí orí kó wá tó dé Ọlọ́run níjẹ́ ó ta kó síbẹ̀ ọlá ìpín méjì Ọlọ́run ọlọ́jẹ́ kan ṣọ́ ọlọ́mọ dẹ́dà. jàmá mùsùlùmí à ń ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ ànìbẹ̀sẹ̀dé èyí tó jẹ́ gbajúgbajà tó ṣe ká ní pé kòkó èèyàn kan àtẹni tó mọ̀wé o àtẹni tó mọ̀wé o gbogbo àná là ń mú nǹkan sínú iṣẹ́ yìí wọ́n wá bá débi pé omi ni wọ́n rà ni wọ́n ń ju lura wọn èyí ní ti lè fa kú ihun tí ò bá ti ní ẹ̀ ihun tí ò bá ti dà aburú tí máa ń fà wá ní bíi láìláńsì ihun tí ò bá ti dà abu ti ma fa ewu láti gbére mẹ́ra àìdá lára ààrẹ à ń da omi lóra lára wọ́n ń da ẹ̀gbẹ́ lóra wọn lára wọ́n ń da kúdù lóra wọn lára ipò láti gbére kí ló kà á mùsùlùmí àìmọ̀ ihun tí ń jẹ́ ìjọsìn tó ṣẹlẹ̀ táàtì ìrẹsì ṣe ohun tó kàn náà nìyẹn gbogbo ohun tí wọ́n ń jẹ́ ìjọ nísìnyí mọ́dúnú gbogbo ìgbà la fi ń dá ọdún lẹ̀ gbogbo ìgbà la fi ń kiri ọdún àfẹ́ á fi ìjọ àmọ́ pé ilé iṣẹ́ ni ìjọ ìlànà fi aṣiṣẹ́ síwájú Ọlọ́run jàmá mùsùlùmí gbogbo yìí báyìí àwọn ọ̀nà tẹ́sù máa ń là á lẹ̀ lò fáwọn ènìyàn tí wọ́n máa ń gbé yìí rẹ̀ tí wọ́n fi gbàgbé ohun tí ń jẹ́ àsìn Ọlọ́run bá dẹ́dà ẹ má jẹ́ àkóso ẹ̀jẹ̀ alákìísí. jàmá mùsùlùmí a sọ̀rọ̀ tẹ́lẹ̀ nípa àwọn àáfàá tí wọ́n sọ̀rọ̀ léyìí tó pọ̀ níbi ọ̀rọ̀ ànìbẹ̀sẹ̀ anáwọn àáfàá àkókò ìgbà wa àwọn náà ni wọ́n sọ̀rọ̀ a sọ̀rọ̀ nípa amú nípa ìbéèrè tí wọ́n bi Sheikh wa àáfàá àgbà Ibn Baz rahimahullah ta'ala àmúwa a sì mú èsì ẹ̀ wá èsì àáfàá wa Yusuf al-Qaradawi rahimahullah ta'ala indama su'ila anhu ní ìgbà tí wọ́n bi ajaba bima yali èsì tó wọn náà fún ni ó ní mansha'uhu ó ní ìpìlẹ̀ wọn kìíní ó ní huwa taqlidul a'ma ó ní ká máa sọ pé a fẹ́ imi tí àwọn èèyàn à ń kọ́ṣe àwọn èèyàn ìkọ́ṣe afọ́jú ìkọ́ṣe àìmọ́ ní òòyì ìkọ́ṣe pé àwọn tí wọ́n mú wa lẹ́wú láti ìpìlẹ̀ a tún tẹ̀lé wọn níbi ìmú ìjẹ́wú fún wọn. nuridu an nusbiha atnaba li ghayrina a fẹ́ máa tẹ̀lé wọn a fẹ́ máa di ìwò tí a fẹ́ máa tẹ̀lé wọn ṣọṣọṣọṣọṣọ. àwọn dání elgorb àwọn ọ̀sìdàntò gbogbo ohun tí ń jẹ́ ìṣe wọn la fẹ́ kọ́ṣe a fẹ́ kọ́ṣe wọn níbi èdè a kọ́ṣe wọn níbi ìmúwa a kọ́ṣe wọn níbi ìṣe tí a bá pèdè lédè kò sí ohun tó burú àmọ́ nípa ohun tó jẹ́ ìmúwa tí ìsìlámù kìlọ̀ fún wa a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ kọ̀ fún wa bẹ́ẹ̀ náà ni gbogbo ìṣe tó ṣe ká ní pé ó jẹ́ ìṣe tí í ṣe ìṣe ìlànà ìsìlámù mùsùlùmí a gbọ́dọ̀ rí mùsùlùmí bẹ́ẹ̀ abẹ́rẹ́ ó ní القرض يعمل
أعياد الميلاد للأطفال والكبار فنحن نقلدهم في ذلك. a yí pé àwọn ọ̀sìdàntò ibi tó ti gbé ibi tí kìíní ìgbésẹ̀ ìpínlẹ̀ rẹ̀ òun náà ni láti ọ̀dọ̀ àwọn ọ̀sìdàntò àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n fún wa ní òmìnira àtọ̀dọ̀ wọn ló ti gbéṣẹ́ àwọn náà ṣe kíni àṣìṣe láti kíni láti tẹ̀lé wọn ó dá kò jù bẹ́ẹ̀ lọ àfẹ́kọ́ṣe wọn bí gbogbo. حتى الإنسان الكبير يعمل لنفسه ميلاد èyí tó wá burú jáì agbọ́tọ̀ àwọn ọmọdé kéékèèké kò dáa èkéní kejì ló burú kọ́mọdé ṣe ó burú àgbà ṣe ó burú èyí tó wá burú jáì ní ká rí àgbàlagbà subhanallah al-karim olómi ní funfun báyìí ó fẹ́ ṣàníbẹ̀sẹ̀ ihun tí o gbọ́dọ̀ mọ̀ ṣe o gbọ́dọ̀ mọ̀ sunkún pé gbogbo àkókò tí mo fi lò láyé nísìn èwo lọ́lọ́hun gbà nù iṣẹ́ mi èyí wọn tí mo kí ìjọ lọ́hun gbà àwẹ̀ tí mo gbà ìjọ lọ́hun gbà zaka tí mo yẹn ìjọ lọ́hun gbà hajj tí mo lọ ìjọ lọ́hun gbà àìmọye alájì wọn ní kílẹ̀ ń sílé irúfẹ́ alájà bẹ́ẹ̀ kó máa kankan lọ́dọ̀ ọlọ́run ọba kílẹ̀ ń sí ẹni kó gbé kó lé kó sì tó bá síwájú ọlọ́run ọba dẹ́dà gbogbo yìí ni tí a ṣe gbogbo ọ̀nà tí a gbà á sunkún fún yìí ni a tó wá ń dunnú pé à ń dàgbà à ń súnmọ́ sàárè bùjí kan lé bùjí kan ó kú kò lé nítorí pé gbogbo ìgbà tíyàn bá ń dàgbà ọdún tíyàn fẹ́ ní láyé ọdún náà dínkù ní subhanallah allahu akbar kabira allahu akbar kabira gbogbo ìgbà tíyàn bá ń dàgbà èèyàn súnmọ́ sàárè allahu akbar kabira tíyàn bá mọ̀ bẹ́ẹ̀ èèyàn sì ronú èèyàn pìwàdà فالكبير يعمل لنفسه ميلادا يعني لنفسه عند الميلاد أي بي عند ميلادي tó jẹ́ anniversaire àgbàlagbà gan wọn kò mọ̀ ṣe kò dá fọ́mọdé kò dá fágbà àmì èyí tó bú níbi ká tó wáyé àgbàlagbà tí ń ṣe àbúrò ẹ̀ ní àgbà ìwọ àgbà qad marrat alayka sanatun wal mafruḍ an tuhasiba nafsaka ala hadhihi sana wa taqut wa tabki àfọwà ẹ̀lọ́mù kọ̀dọ̀ ó ní marrat alayka sana ọdún kan gbára ẹ̀kọ́ yá wal mafruḍ wọ́n ní èyí tó ṣe ká ní kó jọ́ ọ̀ràn yàn lé ẹlẹ́rí ti tẹ́lẹ̀ ní pé kí an tuhasib nafsaka kó ṣe ṣúrò rẹ̀ báwo mọ̀ ṣẹ́dún kan náà gbà owó ni wọ́n kó lé mi lọ́wọ́ ni mo jẹ mọ́ pamọ́lẹ̀ tí ń gbé fún wọn èyí tí wọ́n dà sínú kọ́ọ̀tù mi tí mo ṣe bí ẹni tí ò mà tí mo pamọ́lẹ̀ lórí ìrànràn àwọn ọmọ ogun tí wọ́n dà lé mi lọ́wọ́ kan mo ṣe wọ́n ṣàbàṣàbà owó táwọn bàbá wọn fílẹ̀ gbogbo ìlọ kan ọjọ́ kan tí yóò padà ronú ìwọ̀n tí yẹn kì í jẹ́ lọ́hùn gbà subhanallah al-karim wọ́n ní wal-mafruḍ an tuhasib nafsak wọ́n ní kó ṣe kí ni kó ṣe ṣíwò iṣẹ́ rẹ̀ èyí tó fi ń kó tó fi ń ṣe kí ni tó fi ń ṣàlùbẹ̀sẹ̀ àìmọye mọ́sá tí wọ́n ti parí tí wọ́n kò káàtọ̀ o èèyàn wá ṣàlùbẹ̀sẹ̀ à ń jẹun kò wọ́n lọ ó ń daṣẹ́ yìí iná òfò iná tí ò wúlò àìmọye lékéhùn tí wọ́n ní di ìbọn àti ṣàlùbẹ̀sẹ̀ ó lè ṣe sí pé àdúgbò ẹ̀ ní sí ń bẹ o tí wọ́n náà sì ń kí wọn bẹ̀. wọ́n ní al-mafruḍ an tuhasiba nafsak ala hadhihi sana kó ṣe ìṣòro iṣẹ́ rẹ̀ kó ṣe ìṣòro iṣẹ́ rẹ̀ nínú ọdún náà wa taqud wa tabki kó jókòó kó sunkún hí ala nafsik léyìn ohun tó gbé ṣe la an tush'ila ash-shumu' kí wá ṣe kó máa dá àwọn bùjí àbí pé kí ni èyí ni wọ́n gbára èyí Facebook ni WhatsApp ni wọ́n kíra wọn anniversaire ìgbésí ayé tó burú fún mùsùlùmí ni tí òun ló kanú gbèsè ayé mùsùlùmí òun ló kanú gbèsè olùmí ò kí á sùgbà tẹ́ǹkì
kókó ọdún gbọ́dọ̀dún kan láyé. ثم تحتفل بنفسك أيضا بالنسبة للأطفال ká tó máa ṣe fáwọn ọmọ ohun tí ò dáa ni ẹ̀yìn ká mú ní àádá sànàwíyà ká máa ṣe fáwọn òbí ṣé òun láyọ̀ jùs àfáàní kò wọlé tẹ́ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ táwọn àfà ulama al-mu'asirun tí wọ́n padà sọ àìpé wọ́n wo gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn láti òkè délẹ̀ wọ́n yí pé kò sí ohun tó farajọ níbẹ̀ wọ̀n sílé gbogbo ẹni tí ń ṣe ìfẹ́nu ní kó mọ̀ pé òun ṣe ló sì jí ẹwájú Ọlọ́run bá nígbà tí ò bá fẹ́ gbọ́ a ò gbọ́dọ̀ ṣe àgbọ̀dọ̀ kíyàn tẹ́wọ́ Sheikh wa Salih bin Fawzan ìgbà tí wọ́n bí ní ìbéèrè ó ní amma hadhihi al-ihtifalat bil mawalid fa hadhihi kulluha min ida'ati al-waqt ó ní gbogbo pé à ń ṣe ayẹyẹ àjọyọ̀ lẹ́yìn tí ń ṣe anniversary ó ní gbogbo ẹ̀ látòkè délẹ̀ ida'atul waqti à ń bàsìkò jẹ́ li'anna al-waqta thamin àkókò ohun tó ṣọ̀wọ́n tó très précieux wa min ida'atil mal à ń ba owó jẹ́ tá sì máa pé ìṣirò iṣẹ́ méjì ní ń bẹ lérí owó tí a ní ibi tí a ti gbé wa àti ibi tí a lò sí ibi tí wọ́n lò ti wọ́ sí ni ó lò sí ìrégbè anniversaire olómìnir castuf fọ́ gbogbo ẹ̀ gbé fàtúwà fún mi ní padà sá àwọn ìgbè tá ń bá lé WhatsApp ni àbí lé Facebook àwọn ọmọ wa kàkà tí wọ́n fi kọ́ ẹ̀sìn ìrígbè ló wà lọ́pọ̀lọpọ̀ ìdọ̀tí kẹ́dẹ́ ẹ̀lẹ́ ní kó ka Fátíà ló mọ̀ dákú dájí ni òbí kan ló sì bí níyẹn náà sáyé òun náà padà wá bímọ ẹ wò àtakò ní wá sínú ẹ̀sìn àtakò wà nínú ẹ̀sìn ẹwọ́n wọn kan wọ́n bí sáyé pò òun ni wọ́n dàgẹ́ bí ọmọ ẹyẹ tí kò wúlò fún rẹ̀ dépò tó wúlò fún bí ọmọ ẹyẹ wúlò fún rẹ̀ bí ó bá tẹ wúlò fún bí rẹ̀ àmẹ́lẹ́ yìí ó bú ju ọmọ ẹyẹ lọ kò wúlò fún ara rẹ̀ dépò tó wúlò fún bí kò mọ̀ kankan nípa ohun tí ń jẹ́wọ́ ẹ̀sìn kà ń lọ gbèsè ayé bẹ́ẹ̀ ni òun náà sì ń bímọ tó bá kíyàn kan mọ́lẹ̀ ní sí ó fún lóyún àbòṣẹ́gbù ṣótá ìgbà tí ò ti mọ̀ báwo ló náà fẹ́ kọ́ ọmọ gbà àwọn tá a bí fún ni ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ jókòó ń gbọ́ wá sí wọ́n fẹ́ kíhun olómi kíhun ìkàkúkà ní kà nínú òun káàsọ́ bí wọ́n fẹ́ jókòó ti anniversaire min ida'atil mal à ń ba owó jẹ́ ni wa min ihya'il bid'i wa sarfun nas 'ani sunan wallahu musta'an inú ká máa yí ohun tí ń jẹ́ bídíà ní bídíà tó ti kú tó yẹ kó kú pátápátá tá a gbọ́dọ̀ gbọ́ kó mì ká máa yé ni wa sarfun nas 'ani sunan ká wá yọjú àwọn èèyàn kó níbi kíni ká kó yọjú àwọn kó níbi súnà lọ síbi bídíà. nínú àwọn mashayikh tí wọ́n tún sọ ń bẹ náà mashayikh nígbà tí wọ́n bí pé ṣé àwa lè kíyàn àti gbọ́ kíyàn má ṣe tàbí ẹni tó ṣe é kọ́ ó sì jẹ́ olólùfẹ́ wa àjọ ń tajà ni tó ń ṣàníbẹ̀sẹ̀ ṣáà lè kí nígbà tó kù yá tá a lọ tó bá ṣàwájà á ṣàkí àyẹ́bẹ̀ẹ̀kọ́ àjọ ń gbé àdúgbò ni ìjẹ́ àlè kí ẹ̀yìn àjọ wa kíláàsì ni ìjẹ́ àlè kí wọ́n ní la yajuz li'annaha munasabatu muharrama wọ́n ní kò nẹ́tọ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ ohun tí ò dáa ni ìṣe tí ò dáa ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ta fi ń ṣe ìpìlẹ̀ kò dáa fa'yadul milad fiha tashabbuh bil kuffar kásọ̀gbà fẹ́ ṣe ànìbẹ̀sẹ̀ wọ́n ní à ń fa ìfarajọ ohun tí ń jẹ́ wọn kèfèrí ń bẹ́ẹ̀nù rẹ̀ wa humul ladhina ibtakaruha wa adkhaluha ala al-muslimin laysa indana wọ́n ní àwọn ni wọ́n dédé pín ilẹ̀ rẹ̀ wọ́n wá kì í sáwùjọ wọn mùsùlùmí táwọn mùsùlùmí fi ń ṣe àwọn tí wọ́n nẹ́ sínú àwọn mùsùlùmí wọn kọ́ gbà àwọn tí wọ́n sáwọn fẹ́ dàgẹ́ bí wọn ìwọ̀n táwọn sì ń fẹ́ ni waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a
èrò wọn nìyẹn wọ́n fẹ́ kí ẹ dàbí tí wọ́n ṣe dà kẹ́ bá fi lè rí bákan náà mùsùlùmí mi ń kírun bẹ́ẹ̀ ni ọkàn ń wò pọ̀ mọ́ ohun tí ń jẹ́ wọn kèfèrí ìgbésí ayé kèfèrí nílò pẹ̀lú ohun tí ń kì ẹ jẹ́ gbọ́ wá sí gidi wá sí tó ṣe wá ní àǹfààní ẹ jẹ́ gbọ́ ó ní wa atqaluha ala al-muslimin àwọn náà kí gbọ́ àárín àwọn mùsùlùmí laysa indana kìí ṣe ìdù wa kìí ṣe ọdún wa wal ìdù indana àwọn àyàtí a ní ìdáàdì ni indana ìdáàdì al-fitr wal adha ọdún méjìlá ni ọdún àwẹ̀ àtọdún iléyá wa idul usbu' ọdún ọ̀sẹ̀ tí ń jẹ́ júmọ́ wọ́n ní waman aqala idan akhar fa innahu yakuna athima lẹ́yìn àwọn ọdún yìí tí a bá tó wá dáadáa lẹ́mí àbí a kì sínú tí ń jẹ́ ètò ìgbésí ayé wa ọdún míì tó yàtọ̀ sáwọn ọdún tí a dá ọkọ̀ yìí fahuwa athima ẹlẹ́ṣẹ̀ ni tí ó sì tàbí sọ́gbà ló padà jìyà fa idha idul wọ́n ní fẹ́dẹ̀bẹ̀ lórí ìrànràn indu rasusana ọdún premier janvier ni ayadul milad kulluha gbogbo ohun tí ń jẹ́ àwọn ọdún àwọn naissance táwọn yahudi tí wọ́n múyàn láàyò àbáwọn nasọ́yàn láàyò wọ́n ní minal umur al-muharrama àwọn ìṣe ìkan tó ṣe pé ó bówó tí islam ṣe ní ìwọ̀ fún wa tá a gbọ́dọ̀ ṣe jẹ́mọ́ sọ̀rọ̀ àwọn alágbọ́ yìí nígbàtí a bá gbọ́ ìmáàmù wa Ibn Taymiyyah rahimahullah ta'ala ó ní la yajuzu ihtifal bi a'yad al-atfal wala tuhanni'uhum idhan a ò gbọ́dọ̀ sọ pé a fẹ́ ṣe ihtifal a'yad al-atfal a fẹ́ ṣe ọdún àwọn ọmọdé tá máa ń ṣe aṣọ ọdún àwọn ọmọdé aṣọ ànìfẹsẹ̀ fún wọn là nítorí pé a ò sì gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ sí rí bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ ṣe táníyà fún wọn pé a fẹ́ kí wọn ní okun pé ọmọ mi ní sẹ́ńkà ó ní síìzà o là nítorí pé à ń kọ́ wọn sí ohun tó ṣe ká ní ìpìlẹ̀ à ń kọ́ wọn sí ohun tó ṣe ká ní pé ìpìlẹ̀ ò tọ̀nà lọ́dọ̀ Ọlọ́run ọba ni ẹ jẹ́ á kọ́ wọn sí ohun tó dáa ẹ jẹ́ á gbọ́ àwọn ọmọ lọ́lẹ̀ kéwún káwọn ọmọ kéwún káwọn máa hákọ̀ áàlì kí wọ́n á hàdísì kí wọ́n á àsìkáàrà ká fi wọ́n lẹ̀ léyìí ká mọ wọ́n léyìí ìlànà yẹn kì í ṣe ìlànà tí àwọn kèfèrí fi mọ̀ wá náà ló ajẹ́ ìlànà tó ṣe ká ń gbé ló wọlé abàdà ìjà anáwọn tó kọ àdídà àwọn ọ̀nà tó pọ̀ lórí ìlànà tó ṣe ká ní pé a fi lè du ọmọ nú inú àwọn ọ̀nà tó ṣe ká ní pé a fi lè du ọmọ nú ni pé kí ni a fi yé wọn pé ọdún méjì ni a sì mọ dùn wọn nú dáadáa lásìkò ọdún yìí ẹ̀rì àwọn dùn wọn nú dáadáa lásìkò ọdún yìí bẹ́ẹ̀ náà ni nígbà tí wọ́n bá hákọ̀ àárẹ̀ tí kò wá ni wọ́n bá lọ síwájú kò sí mánú pé kí ni ká ṣe tẹ̀síjìn fún wa tẹ̀síjìn aláhùn á fi hàn kọ̀ wá ṣe wọn. ìdá olùmílẹ̀ á ní pé kí ló dé nígbà tí mùsùlùmí mi kèfèrí ń ṣe ànìbẹ̀sẹ̀ àbí ń ṣe gbá bá ṣe kíní ṣé báwo la ti pè àmọ́ takọ ayé Ọlọ́run ọba tí ń sọ fún wa pé la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin. ṣe gbólóhùn Ọlọ́run ọba ti sọ bẹ́ẹ̀ fún wa ṣé àmọ́ takọ ànìbẹ̀sẹ̀ wọ́n ṣe ànìbẹ̀sẹ̀ bá wọn ṣe èyí ni kò sí kankan síbi à ń bá wọn ṣayọ̀ náà ni Ọlọ́run ní la yanhakum lóòótọ́ Ọlọ́run ní ò kìlọ̀ fún yín láti kí ní alil ladhina lam yuqatilukum àwọn tí wọn ò gbógun tì yín tí wọn kógun sí yín
walam yukhrijukum min diyarikum wọ́n yọ yín kúrò nínú ilé yín gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣí yín láti Mákà lọ Mádínà ẹ̀yin sàhábà àtànàbí an tabarruhum kẹ́ṣí dáadáa sí wọn albir nuhsin ilayhim wa tuqsitu ẹ wá ṣe dédé sí wọn inna Allah yuhibbul muqsitin ọlọ́run bọ̀ dẹ́dà ọba tó fẹ́ràn gbogbo ẹni tí ń ṣe dédé ayé annabarahum fima huwa mashru' a ṣe dáadáa sí wọn lé ihun tó tọ̀nà lé ìlànà wa ihun tó bá tọ̀nà fi dinina ihun tó tọ̀nà lé ìlànà wa iyadatul marid wọ́n ṣàárẹ̀ afẹ́lọ́bẹ̀ àwọn sí ohun tó burú bẹ̀ ìbáṣepọ̀ dáadáa ni i'anatul muhtaj tí wọ́n bá bùkátà wa ẹ má ní ẹ má ṣe dáadáa fún wọn kì í ẹ ṣe dáadáa fún wọn tí bá ń bẹ ládùúgbò walaysa fil aya ithnu bi musharakatihim fi ba'tilihim kò wá sínú àyà náà ìtọ́ka kan tí ń sọ fún wa pé ká darapọ̀ ká bá wa ṣe ọdún wa anniversaire tí à ń ṣe ọdún wọn kèfèrí ni ìṣe wọn ni ẹ fi wọn lẹ̀ kò sí ohun tó kọ àkókò tó kà mùsùlùmí ìdá aw tahniyatihim bí musharakatihim fi ba'tilihim aw tahniyatihim ala kufri àbí ká máa kí wọn léyìí kí ni léèrè ìlànà wọn tí ò dáa ìlànà wọn kèfèrí kò dáa ìdá agbọ́dọ̀ dúró níbi ẹ̀là tí Islam gbé wá sí nítorí èyí tá à ń ṣe tó jẹ́ ohun tó ṣe ká ní pé ó hàn pé ohun tó dáa ni ó wá kó síbi gbígbà ṣọ́lọ́hun gbà àti ìmọ̀ ṣé ìlànà fẹ́ fi ilẹ̀ ní ìsìn afẹ́ máa sáré ohun tí Ọlọ́run ò gbà tàti mọ́ pé Ọlọ́run ò fẹ́ gbà ilẹ̀ ayé náà ìjọ mi ò láfẹ́ lò láyé ìyàwó mùsùlùmí ẹjẹ́ ablólé ayé pọ̀lú ẹ̀sìn ló padà wà kù tí ẹ bá ní wọn fẹ́ dàgbà kóhun tó ṣẹ̀sìn kí ló fi lọ́kàn balẹ̀ pé ló padà dàgbà ìyàwó mùsùlùmí yẹn kò fi lọ́kàn balẹ̀ ẹjẹ́ gbìyànjú ẹjẹ́ á lo ẹ̀sìn mọ́ gbèsè ayé wa ó wà très important kí Ọlọ́run bá dẹ́dà kó ṣe ohun tí ń jẹ́ ìjọsìn kó wá kó ṣe látẹ̀wọ́gbà fún wa ojú tí ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di ọlọ́run méjì Ọlọ́run ọba iṣẹ́ ẹ̀ṣẹ̀ kó wá ọlọ́run falùbáríkà sí ọlọ́run méjì ọlọ́run jẹ́ kí Ọlọ́run bá dẹ́dà àwọn afidídà sọ ibi tán fún àwọn aláàjì wa méjèèjì Haji Abdulrasaq àti Haji Musa ẹ ti ń ṣe ti Ọlọ́run ní kan ti yín náà gbogbo ibi tí ẹ wá hàn kan Ọlọ́run ọba dé Ọlọ́run ọba ó da ẹ lóhùn ó kọjá mi ọlọ́run méjì ọlọ́run jẹ́ kí Ọlọ́run bá dẹ́dà subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah.